gẹ́gẹ́ bí mo ti ń bá bọ̀ láti ẹ̀ẹ̀kan nígbà tí ọ̀gá mi Abíọ́dún Azeez tọ́gà travel tí wọ́n lọ sí Èkó, ìgbà yẹn mo ti wò pé okay bó mo fẹ́ yà sí. Àmọ́ nígbà tí mo pàdé bàbá Chief Lérè Pàímọ́ MFR, nígbà tí mo pàdé bàbá ẹ̀dá Chief Lérè Pàímọ́ MFR, wá dàbí ìgbà tí mo bá tó bọ́ sí ayé titun, tíátà titun nígbà náà. Àtìgbà ẹni bàbá wa ti tẹ́wọ́ gbà mí pé mọ̀ bọ̀. Bàbá fún mi ní nǹkan tó jẹ́ pé tí anybody bá fẹ́ join gúrùpù ọ̀dọ́ bàbá ẹ̀dá lónìí, bàbá kó fọ́ọ̀mù fún mi, fọ́ọ̀mù wọn kó fún mi. Ẹni tó bá dọ́dọ̀ bàbá ẹ̀dá lónìí pé òun fẹ́ ṣe tíátà, bàbá ó pè mí ni pé ẹ mọ lọ́dọ̀ Olúọmọ, ẹ̀dọ̀ ọdún sọ́dọ̀ rẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn tó yẹ pé wọ́n dàgbà jù mí lọ gan dáadáa, tí wọ́n ti jẹ́ pé mọ́mọ́ ẹ̀wọ̀n lókè báyìí. Tọkọtaya máa wádọ̀ bàbá ẹ̀dá di sìn, bàbá ò ní ẹ lọ bó Olúọmọ. Láti ìjọ tí mo ti dọ́dọ̀ bàbá, in fact ìdè mo dọ́dọ̀ wọn náà ní tọ́wọ́ ìdè bá fẹ́ pè mí Olúọmọ ẹ̀dá, tẹ́lẹ̀ bá fẹ́ pè mí Olúọmọ ẹ̀dá, ibi tó Olúọmọ ẹ̀dá ti jáde nù. Kí Ọlọ́run bá tó sílẹ̀ kojú òní kọ́ bá ń lọ ẹ̀mí bàbá kó jẹ́ kẹ́mi bàbá ogun dáadáa. Ẹ wá mọ̀ gbọ́ ní ó ti tó bí oṣù bíi mélòó kan báyìí, mo wà ní location ní Mọ́níyà. Orí ọjọ́ yà ń tẹ fóònù làbá gbọ́ pé wọ́n ní bàbá kú. Ikú bò làwọn èèyàn bá pè mí lọ́tún lọ́sí, Olúọmọ ẹ̀dá ó ga o, Olúọmọ ẹ̀dá ó ga o, ẹ mọ̀ pé tí bàbá yín mọ́ ní bàbá yín wo ló kú. Nígbà tí màá dé ní bàbá ẹ̀dá ní àárọ̀ ọjọ́ kejì, mo bá yẹn lé wọn tí bàbá ń ṣẹṣẹ sáà sí káàkiri kọ́ pàdé wọn. Bàbá mi wọ́n ní àbíbò ni àbíbò ni ti fẹ́ sọ, bàbá ní mi ò kú. Ká tó bí ká tó fọ àwọn onírẹ́díò gbogbo wọn ti dé, tó fi jẹ́ pé Ọlọ́run bá yóò jẹ́ kẹ́mi bàbá yẹn gùn. Àwọn ogun nǹkan tí mo rí nínú ìgbà tí mi náà join tíátà pẹ̀lú condition mi, ìpèníjà yẹn pọ̀ gan. Kí n wà lóko kíkọ́ ọmọ fojú wò mí bẹ́ẹ̀ pé ta lélẹ̀. Àti àwọn mẹ́rin ń wò mí níwò pé ṣé ará abúlé yìí lélẹ̀ ni àbí ilé wa tọrọ kan níbí báyìí. Mi ò mọ̀ bí mo ti fẹ́ sọ tó fi jẹ́ wípé èmi máa ń package ara mi ni, tí máa débẹ̀ máa dájókòó, mi ì súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ gan máa dájókòó. Ìgbà tí mo ní group, dísìn group wà, ìgbà tí group wà ń group dáadáa, tí mo ní group tí mo bá lo location gbogbo wọn wá ń sọ, wọn á yípo mi ká ní. Ọ̀pọ̀lọpọ̀ tí máa rí èyí tó ti lọ́lọ́kọ́ ti lọ́lọ́kọ́, èyí tí ò sí tíátà wọn ò sí tíátà mọ́. Tó bá jẹ́ pé tí mo bá fẹ́ lo location báyìí, èmi àtàwọn bíi mẹ́ta péré màá mú lọ. Torí condition mi, á bomi ni, á wẹ̀ ni, á jẹun ni. So bí àárín ẹ̀sìn jẹ́ nìyẹn. Tí ẹ̀wọ̀n yẹn wá máa fojú wò mí pé tí wọ́n bá ti fẹ́ ya fíìmù, tí wọ́n bá ti jẹ́ pé ibi tí ewé wà, ibi tí wọ́n bá ti fẹ́ ṣe ewé àwọn fẹ́ ṣe búra ń bẹ́ tàbí bí òòsà kan, wọ́n ní ẹ jẹ́ pé ọkùnrin ó mọ̀ bí wọ́n ti ṣe ewé dáadáa, ó lẹ́kìí kó máa ṣe bí ewé, ó lẹ́kìí àwọn gbọ́dọ̀ ṣe kọ tèmi nìyẹn. So kò wá sí nǹkan tó wà nínú tíátà yìí tí mi ò lè ṣe nípa káràtì, kò sí nípa káràtì, kò sí tí ì lè ṣe. Ìwọ tó bá kọ sítórì lé mi lórí bí wàá ṣe bí mo ti fẹ́ jẹ́ kí n ṣe ẹni ṣe ṣe. Ókè ọkọ sítórì lórí pé bóyá mo jọba, mo ti ṣe fíìmù kan rí tí wọ́n gbé mi jù sínú igbó wípé ta lélẹ̀. Ìgbà tí ọba abẹ kú tí wọ́n máa wádìí lọ wádìí bọ̀ wọ́n ní kán àwọn ọdẹ ìlú ogun wọ́n ní kán wọnú igbó lọ. Ìgbà tí wọ́n máa wọnú igbó ẹni tí wọ́n máa ti rí nínú igbó ẹ̀ ló máa dọba. Wọ́n dẹ̀ wá mi kàn, ìgbà tí wọ́n máa rí mo dé mi, wọ́n sì mú wá sáàfin, wọ́n sì ní wọ́n sì jọba ń bẹ̀. Fíìmù wa pé ní Abùkẹ́ jọba táwọn ọ̀rẹ́ mi kan yà ń gbà yẹ. So bam mélòó la fẹ́ kà, ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa ẹja máa dúpẹ́ tí a o. Ọlọ́run níjà rí àdánwò tá a rí tí ó gbẹ̀mí wa lọ́rọ̀ níjà rí. Tẹ̀tẹ̀rí ní location táwọn obìnrin ní location ìyẹn tẹ̀ ní agbára. Wọ́n ti ẹ̀ fẹ́ rí mi ní tèmi, wọ́n máa ń wò pé ta lélẹ̀. Ṣùgbọ́n èmi náà máa ń wò pé Ọlọ́run ló dá mi, kì í ṣe èèyàn. Ṣùgbọ́n tó bá ti wá di pé wọ́n pè mí pé kí n wá heart, bóyá mo makeup ni o, bóyá mo makeup lọ́wọ́ ni o, bóyá mo kàn heart yẹ, bóyá bí mo ní sí ibi mẹ́rin mo ta lẹ́sẹ̀ ẹyọ kan lásán tàbí mo sáà sí ibi sí ẹyọ kan lásán, wọ́n á bò mí ni. Kálukú wọn mọ̀ pé mi lọ́tún sí ni ẹja mo ya fótó tó fi jẹ́ wípé ó tiẹ̀ pọ̀
bí ní ìsìn ẹwo tí mo ti rí tí mo bá lọ sí location báyìí tí àwọn kálukú bá gbé pọ́kẹ́tì tí wọ́n bá ní wọ́n fẹ́ lọ wẹ̀ lódò tí wọ́n bá lọ sódò lọ wẹ̀ èmi ní ìsìn mi gbé pọ́kẹ́tì kankan tí mo bá tẹ̀lé wọn lọ gan-an máa tẹ̀lé wọn gbogbo wọn máa wẹ̀ lódò èmi ń padà bọ̀ wálé tèmi ni kí ló fà gbogbo wọn bọ́ra lẹ̀ nínú gbó wọn máa wẹ̀ obìnrin wọn máa wẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọkùnrin wọn máa wẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òsì wọn máa wọra mi pé wọ́n lọ tèmi náà wà bọ́ra yìí lẹ́nu báyìí tèmi náà máa wẹ̀ bákan ni mo kàn lè sọ fún kan náà pé jọ bá ń bomi ní pọ́kẹ́tì kémi náà lè fi wẹ̀ tó bá di alẹ́ ẹ wo àwọn ìpínlẹ̀ ìjà báwọn tó bá di alẹ́ nígbà bá di alẹ́ tí gbogbo ẹ̀ bá sókòkò máa wá bó bí kàmá ni mo fẹ́ wẹ̀ ẹ mọ̀ gbogbo àwọn kan bá báwọn bí tí wọ́n bá fẹ́ jẹun tó bá ní kan lọ gbóúnjẹ wá o ẹja lọ gbóúnjẹ wá o tí wọ́n bá débẹ̀ bẹ́ẹ̀ wọ́n kàn wò mí báyìí ọjọ́ kan tiẹ̀ wà tó pé wọ́n ti gba bọ́lọ́ọ̀mù wọ́n ti ń sọ ọ́ lẹ́yìn torí wọ́n fojú pé wo ilé ìwé ti rí ẹgẹ́t ṣùgbọ́n ìgbà tó padà di pé mo dọ́dọ̀ ṣe lérè pa ẹ̀mẹ́fà mo rí pé ìwọ tó bá jẹ́ pé èèyàn tiẹ̀ gọ̀ọ̀gán tẹ́lẹ̀ tó bá dọ́dọ̀ ṣe lérè pa ẹ̀mẹ́fà wàá gbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ìpínlẹ̀ ìjà mìíràn tó yẹ kó tiẹ̀ dúpọ̀ mo ti lọ lókẹ́sẹ̀ kan ní ọjọ́ kan ìwọ tó ní lókẹ́sẹ̀ ló pè mí mo dóko ṣé ẹgbà pé odidi ọjọ́ 5 tán lò lóko kò rí tèmi rò rárá wàláì ọkọ̀ fún mi lẹ̀ sínú oko ọ wá di ọjọ́ ta dé akóòdó tẹ́ ẹ̀ wá lọ sóko yẹ oko yẹ wà lọ́nà ọ̀nà ìṣẹ́ ìlú wà nígbà tá a dé oko yẹ ẹ lè bìlífù pé ọmọ ga ọ àti dóko láti gan bíi 12 ní ọ̀sán adẹ wọ́n ṣe ìrìnsẹ́ẹ̀tì owó nǹkan wọ́n mú wá mẹ́yìn wá àwọn kan fẹ́ẹ̀ dé wọ́n fẹ́ẹ̀ ṣe títí tó fi di kan bíi 9 lálẹ́ àṣìṣe kankan nǹkan wá di kan bíi 11 torí bẹ́ẹ̀ mi ṣe dé mo ti lọ báyà kan wọ́n pe àbàyẹ ní Ṣàngóbọn làbàyẹ tó bá ti dé mọ́níyà ni wàá gbé ọ̀kadà abẹ láti mọ́níyà bóyá 25 so mo wá wo pé kí mo fẹ́ ṣe ṣùgbọ́n Ọlọ́run kẹ́mi bí mo ṣe dóko ẹgbàá báyìí mo rí ìyá kan wọ́n ta jẹ́ ń bẹ̀ mí wá jókòó tí wọ́n àjọ ń sáwàdà láti ọ̀sán yẹn di alẹ́ gbọ̀n gbòdì kan bíi 10:30 àwọn ìyá yẹn wọ́n palẹ̀ mọ́ oúnjẹ náà táwọn fẹ́ wọlé lọ wọ́n rí pé àwọn ìyá yẹn fẹ́ wọlé èmi wò pé kò sí wàhálà kò sí kan tí mo fẹ́ ṣe kẹ́kẹ́ mi náà lọ bá àwọn èèyàn mi ìgbà tí màá dé ọ̀dọ̀ ibi táwọn èèyàn mi wà wọ́n ti gbé mọ́tò méjì lẹ̀ tẹ́ pé wọ́n kó àwọn èèyàn lọ sí hòtẹ́ẹ̀ nípa bí wọ́n fẹ́ lọ sùn mo wá wo pé ok tèmi náà wọnú mọ́tò tẹ́ bá jọ gbé mọ́tò wá ni èmi náà wá wọnú mọ́tò ẹ máa wo mo wá wọnú mọ́tò lọ èmi náà wọnú mọ́tò pé kájọ máa lọ gbogbo wọn bá wọnú mọ́tò ẹni tó ní sẹ́nà wọnú mọ́tò wọ́n wá ní kémi ó bọ́lẹ̀ wípé hòtẹ́ẹ̀lì àwọn fẹ́ lọ sùn hòtẹ́ẹ̀lì táwọn fẹ́ lọ sùn dẹ̀ ní yàrá ti pé kémi ó bọ́lẹ̀ ti tì ń pé kí n má wọrí kí n sọ àbà èmi nìkan pẹ̀lú ewu bí wọ́n ṣe wà yìí ok n bá bọ́lẹ̀ n bá pẹ́ tó ní sẹ́pẹ́ wá níbo lèmi máa sùn ó lóun bọ̀ òun sì wọnú ọkọ̀ wọ́n dẹ̀ fèmílẹ̀ nìkan bíi 12 lóru ní òru náà àbáyẹ gbogbo àbá ti sùn pátápátá èmi nìkan nígbà tí mọ́tò yẹn gbéra tó lọ èmi nìkan wá dé mo wá ń wò báyìí pé ìwọ Ọlọ́run èmi nìkan mo kà padà sí ibi tí mo dúró sí lọ́dọ̀ àwọn ìyá tó ń jẹyẹ mo kà padà síbẹ̀ ni àwọn ìyá tó wọlé wọn ti tilẹ̀kùn orí àga àwọn tébù wọn tó fi ń jẹun mo wá sùn sórí ọmọ kájọ síbẹ̀ gbọdọ 5 ìdájí táwọn ìyá fẹ́ jí jáde tó fẹ́ máa dáná wọn wá rí mi ìyá wa pè mí wọlé olú ọmọ kí ló dé mo ní wọn ti fèmí nìkan lẹ́wọ̀n ti lọ gbọ̀tọ́júmọ́ lọ́tọ̀ ìyá rẹ̀ ní kankan èmi nìkan wà náà àbáyé gbogbo wọn dé bíi 10 12 gbogbo wọn dé ẹni tó ní sẹ́nu òsèmi kún òrí mi ni o wàhálà kò tiẹ̀ bèrè mi àwọn ìyá rẹ̀ wá fún mi lóúnjẹ olùdọ́jọ́ 5 wọ́n fi yàtẹ̀ yẹ kan náà gbogbo mọ́ ṣe yàtẹ̀ yẹ iṣẹ́ ó bírèkì náà wọ́n rí yàtọ̀ o gbogbo tó fi kú olóko yẹ ojú ti tèmi rárá àwọn ìyá rẹ̀ ni wọ́n fún mi ní jíjẹ mímu ẹ wá wo tí mo bá di pé mi náà yù sí àwọn ìyá rẹ̀ pé kí n mọ̀ wò pé pẹ̀lú bí mo ṣe rí kí n mọ̀ kájọ èmi náà yù sí àwọn èèyàn pé wá kò sí kankan èmi náà rò má sì mọ́ ogun wọn lèmi náà fi ráàánú gbà ní ọjọ́ yẹn nígbà díjọ́ kan tó fẹ́ máa lọ wọn kò bá mi sọ kankan tó fi lọ ọmọ ìyá yẹn ló wá ń lọ sékòó
ní ọjọ́ kejì táwọn ti lọ tán ọmọ ìyá lọ wá gbé mi láti abúlé yẹ ó gbé mi dé Ìbàdàn ó dẹ̀ fún mi lówó ó fún mi ní kódà ó fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́ ó fún mi lówó ni ó tẹ́ ra nǹkan fún mi ó ní kí n bá fún àwọn ọmọ mi nínú ilé ìṣògbò òun sì lọ sẹ́ni èkó so ẹ̀túwó yẹn náà mélòó mo fẹ́ kà sójọ́ sáà lọ sí location tó jẹ́ pé wọ́n fèsì wa lọ́hùn pẹ̀lú ìbọn a ní àsọ fáwọn tẹ́lẹ̀ tá a fi wá sí location gbogbo àwọn èèyàn sá lọ ó kú tẹ̀mí ó sá lọ wọ́n kó èmi nìkan wọ́n sì mú mi wọ́n gbé mi kọ́kọ́ lọ́hùn gbé mi dé ibi tán fẹ́ gbé mi lọ nígbà ọjà tán sọ̀rọ̀ bọ̀ ara wọn ló ní ẹja gbé padà kò sí ní tàbí fi lè ṣe ẹja gbé padà ẹnìkan ló ṣẹ̀ kí wàá lẹni tí ẹni tó ní fíìmù lé ni báńkì mo fẹ́ mọ bọ́lọ̀ fà tá a bá lọ sí location tá a bá fẹ́ lómi ní aṣọ lásán gbogbo tẹ́lẹ̀ ẹlẹ́kọ̀ọ́ sùn yóò mọ náà lè sùn bẹ̀ n ò lè ṣe bẹ́ẹ̀dì yàrá ẹni wàá sùn aṣọ ẹni àwa tó máa ń mú dání táwo tẹ́lẹ̀ tá a sùn tó lọ́ ti mọ́ wa lára ọlọ́mọdé yẹ ọmọ wa lára àwọn ọ̀gá wa náà àwọn náà ti ṣe irú ẹ̀ kọjá kí ọlọ́run bá tó sílẹ̀ kọjá òní kọ́ran wa láàánú ọwọ́ kó lọ sànù àwa náà mélòó la fẹ́ ká ó pọ̀ bẹ́ẹ̀ gidigidi gan ni àti lọ location 15 days rí tí mo wà ní location ní 15 days tí mi ìyá sí ẹ̀yọ̀ kan báyìí tí ṣe fi parí wọ́n dẹ̀ pè mí sóko ní mi ìyá sí ẹ̀yọ̀ kan báyìí tí ṣe fi parí ìyẹn tó ń kọ́ kí ni ká ṣe a sì rẹ́ni tó kan lẹ̀kùn tíátà tó kan lẹ̀kùn ọ̀dọ̀ mi pọ̀ fẹ́ ṣe tíátà lọ́dọ̀ mi nígbà kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ gbàrà ọwọ́ mi náà ọ̀dọ̀ mi náà ti bẹ̀rẹ̀ bóyá ní ìsìn tọ́lọ́run ti kẹ́ wọn bá polú ọmọ kan níta ní jẹ́ bẹ́ẹ̀ sọpọ́lọ́ ni lọ sáyán bá tó bá sọ̀rọ̀ fẹ́yàn kúkúrú gẹ́gẹ́ lè san fún ọ ìjà sí dáadáa torí òní kọ́ torí ọ̀la ni àdúrà àwọn gbà ara àánú gbà ẹ ṣé o orúkọ tèmi ní ẹ̀kan sí ni Sunday Olúọmọ Ẹ̀dá Ọlọ́run níjó bàjẹ́. Kí a tó máa kásẹ̀ ńlẹ̀ Sunday Olúọmọ Ẹ̀dá níbi iṣẹ́ eré orí ìtàgé yìí kí ni ìrètí yín lọ́dọ̀ iwájú bẹ̀ níbi iṣẹ́ orí ìtàgé ẹ jẹ́ ká gbọ́. ẹ ṣé ẹ̀mí mi ogun ìrètí èmi Sunday Olúọmọ Ẹ̀dá nínú iṣẹ́ yìí lọ́jọ́ iwájú ni pé mo nígbàgbọ́ pé yóò dáa torí mo lẹ́ni tó jẹ́ wípé kèé lára tíátà tẹ́nì gan ti bẹ̀rẹ̀ tọ́pọ̀ Ọlọ́run ti kẹ́ yóò bá tètè pàwé síwájú tẹ́yìn bá rí ẹni bá là ọ̀là ìyá ẹyẹ yan mi ẹjẹ́ ń rí ẹwò mi dáadáa ẹjẹ́ ń rí ẹni bá là ọ̀là tèmi náà ò yá torí nídìí iṣẹ́ eré orí ìtàgé yìí kọ́kọ́ sì ní oníbibẹ̀ ó tóbi gan torí iṣẹ́ tó ṣe fi lọ́mọ lọ́wọ́ ni iṣẹ́ tó ṣe fi lọ́mọ lọ́wọ́ ni tí bá ní mọ́ sáwàdà mọ́ kí mo fẹ́ mọ́ jẹ tí bá ní mọ́ sọ̀rọ̀ mọ́ kí mo fẹ́ mọ́ jẹ tí bá ní mọ́ sí tíátà mọ́ kí mo fẹ́ mọ́ jẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tíátà iṣẹ́ gidi ni o ẹ̀yin èèyàn mi ẹ̀jẹ̀ rẹ̀ ní bálà kọ́là tèmi náà yá ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ orúkọ tèmi lẹ́ẹ̀kan ti Sunday Olúọmọ Ẹ̀dá nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 0822567 5985 08225675985 nọ́mbà mi nìyẹn. Ajá pé tí a bá ní location níbi ọ̀nà jíjìn bóyá Kánò ní Kàfàǹṣà ní àbí tó tún súnmọ́ tòsí bí Òṣogbo tó tún súnmọ́ tòsí bí àbí Abẹ́òkúta òsì tí ẹ lè lọ máa jẹ́ pé láti ṣeré orí ìtàgé yìí ẹ ṣé tí mo bá ti gbé mọ́tò lẹ̀. ẹ ṣé nídìí iṣẹ́ tíátà yẹn jẹ́ fi gbẹnu sọ wípé ó lójú ìlú tí mi ti dì ní Nàìjíríà wa ń bí mi o kí Ọlọ́run kó ràn mí lọ́wọ́ kò síbi tẹ́ bá ló yá lọ́la mo ṣetán láti lọ kò síbi tẹ́ bá ló yá lọ́la mo ṣetán láti lọ ṣèfẹ́ ká lọ sí tíátà lọ ni ká ti dáwọ̀ èèyàn nínú dùn kí ni wọ́n dùn kára wọn yá sáká kò sí tẹ́ni wá sí bẹ́ẹ̀ tí ni ó bá ti ní ó yá kò yá mi náà ni ṣe lérè pàìmọ́ MFR bàbá wa ní Ògbómọ̀ṣọ́ ẹ̀mí yín ó gùn ẹni dàgbà yà mo dúpẹ́ lọ́wọ́ yín o ní agbára Ọlọ́run àwọn ọmọ yín àwọn náà mọ̀ra láàánú ní agbára Ọlọ́run ẹni kúkú yà ní agbára Ọlọ́run àti ìyàwó yín Ìyábẹ̀jì àmúgbẹ̀kún Ìyábẹ̀jì ìyá dáadáa ni ń bá kanlẹ̀kùn lé bàbá ẹ̀dá báyìí kókókókókó má ti ní tari yẹ má ti ní Olúọmọ ni ìyá mú mi bí ọmọ ni tí wàá pa àwọn ọgọ ló bí mi lọ sí máa ń mú mi
torí mo rí ẹ̀wọ̀n èèyàn tọ́pẹ́ tó máa ń sọ̀rọ̀ bàbá ẹ̀dá létí wọ́n ní bàbá ẹ̀dá wo ni ìwọ bó ìwọ dọ̀dọ̀ bàbá ìwọ kẹ̀ ìwọ sí bàbá ẹ̀dá láti bò síbo tí mo mẹ́ẹ̀ fi hàn yàn gan pé mo lè mọ délé wọn ní irọ́ ní mo ti gbé àti gbé mọ́tò àti gbọ́kadà àti fẹsẹ̀ ẹ̀rìn àti tó gbé ẹ̀rí dáná irọ́ ni pé mi mọ bàbá wọn ní ẹ jáde bẹ̀ láì mú iye tí màá mẹ́yàn wọn débẹ̀ ilẹ̀kùn tó mọ̀ kàn gan kí mọ́sálà mọ́ kanlẹ̀kùn ni màá kanlẹ̀kùn màá wọlé màá wọnú ilé bàbá báyìí màá wọ pálá màá wọ yàrá màá wọ sí ibi tí mi wọ̀ ní gbogbo bẹ̀ àwọn èèyàn máa ń wò pé aṣọ ńlá kọ́ lẹ́yìn ńlá lóòótọ́ o torí bàbá mi ṣìbílẹ̀rẹ̀ pa mẹ́mẹ́fà ẹ̀ ní pé yẹn kàn mo kí yín gan ni o ọlọ́ọ̀bá tó sílẹ̀ kọjọ́ òní yóò ràn yín lọ́wọ́ yóò ràn àmọ́ yín náà lọ́wọ́ o mo dúpẹ́ gan ni o láìpẹ́ yìí màá bẹ̀rẹ̀ skit láti mọ̀ yà mo fẹ́ jẹ́ kí ẹ bá mọ̀ wò kí ẹ bá mọ̀ sí àyè káàkiri mo ti fẹ́ ìrànlọ́wọ́ yín lé lórí kí ọlọ́ọ̀bá tó sílẹ̀ kọjọ́ òní kó rẹ̀ yín náà lọ́wọ́ ẹ lè fi ràn mí lọ́wọ́ màá bẹ̀rẹ̀ lẹ́yìn láìpẹ́ yìí tí bá ti bẹ̀rẹ̀ ẹ máa rí ẹjọ́ tó lọ lọ́hùn ẹ wo pé ẹdẹ̀mí náà mọ́mọ́tọ́ ẹ jẹ́ ń sọ báyìí ẹdà mọ́mọ́tọ́ bí àwọn erékeré ti bẹ̀rẹ̀ bàbá aráàlúyà àtàwọn ogun náà ti bẹ̀rẹ̀ tẹ́ fi ń dá tẹ́ fi ń wò wọ́n tẹ́ ẹ sí àwọn tẹ́ jẹ́ kí ògùn kálukú wọn náà búyọ ẹ jẹ́ kí ògùn tèmi náà búyọ lẹ́jọ́ mẹ́ta yèmí náà máa bẹ̀rẹ̀ tí màá sì mọ yà tí inú yín ó mọ ọdún tẹ́sí mọ ọmọ rí ọlọ́run ní yóò bàjẹ́ ẹ ṣé o ọlọ́run ràn gbogbo yín lọ́wọ́ yóò ràn àwa náà lọ́wọ́ o.